kò sẹ́ni tó fógun. Àwọn kan ń pè kí ogun báwo ò ṣe sáré ogun torí pé ìran Yorùbá kì í jagun. Ìran Yorùbá máa ń ṣàlọ̀ ṣáájú ìjà ni, yàtọ̀ sáwọn olórí burúkú tí wọ́n wọ̀ wá lẹ́nu, tí wọ́n sọ wá lórúkọ tí ìyá àti bàbá ò sọ wá, tí wọ́n sọ ìran wa di bá bí àlà àṣírí ààbò. Ìran wa bìlífù lórí iṣẹ́ lògùn ṣẹ́. Yorùbá ẹ̀yin àgbààgbà lẹ Yorùbá ẹ ti sùn. Àwọn Fúlàní mà ti fẹ́ gbalẹ̀ Yorùbá tán. Wọ́n bá ṣe ń pọ ọmọdé bẹ́ẹ̀ ni wọ́n ń pàgbà, bẹ́ẹ̀ ni wọ́n ń pa àwọn ògo ọjọ́ ọ̀la. Àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ń pa wá. Ẹ̀yin àgbààgbà ẹ kàn ń wò wá níran ni ẹ̀rí kankan sí sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àtẹ̀yin kábíyèsí ọba ìlú kọ̀ọ̀kan, ọba fíléèjì kọ̀ọ̀kan tẹ̀rí kankan ṣe nípa àwọn bàbá wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa táwọn Fúlàní ń pa, tẹ̀rí kankan ṣe lórí ẹ̀. Ẹ̀yin náà wo nǹkan táwọn Fúlàní ń ṣe. Ìgbà tí wọ́n bá ti fún yín ní owó àtẹ́nù, ẹ̀yin náà máa gbàgbé, ẹ̀dẹ̀ máa níṣẹ̀ṣe ò dá, ìṣẹ̀ṣe ò dá. Káláyé tó dáyé níṣẹ̀ṣe ti wà. Kó tó di pé àwọn oní Krìstẹ́nì, àwọn aláfà, kó tó di pé bẹ̀rẹ̀ ní ìṣẹ̀ṣe ti wà. Ẹ wá ń wá àwọn Fúlàní ká máa pa wá bí ẹran. Ẹ wá nǹkan kan fìdílé wo fídíò tí mo fẹ́ play fún yín. Ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá, ẹ̀yin àgbààgbà wa, ẹ̀yin ọba wa, tá bá sọ pé àgbààgbà aṣíwájú wa, ẹ̀yin ọba lẹni àkọ́kọ́. Mo pè yín, mi ì pè yín fún kú, mi ì pè yín fárùn o, kò sí ohun méjì tí mò ń pè yín fún lórí ìrìn àjò ìran wa yìí náà ni. Lórí bí wọ́n ṣe ń pa kúkúrú tí wọ́n ń pa gúngùn, tá a dẹ̀ ṣe ń rẹ́yìn ọba, tẹ́ ẹ̀ ṣe ń celebrate, tẹ́ ẹ̀ ṣe ń lọ sí party after party. Bẹ́ẹ̀ dẹ̀ lẹ́yìn àgbààgbà kan náà tó ṣe yí pé gbogbo bí wọ́n ṣe ń dí population wa kù, wọ́n ń pa wá, wọ́n ń gbé wa tà, wọ́n ń kidnap àti ẹ̀wà gbọ̀n kankan. Tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ lábẹ́nú ẹ jẹ́ ká mọ̀, nítorí pé Yorùbá bọ̀ wọ́n ló ń bọ̀ ó bọ̀, àwọn là ń dẹ̀dẹ̀. Ní last week ó níbi táwọn ẹ̀sìn yìí tán ti ṣọṣẹ́. Lọ́sẹ̀ tá a wà yìí, tá a ń bá lọ yọ̀ọ̀sẹ̀ tá a wà yìí, tá a wà nínú èyí, ó ní nǹkan tí wọ́n ṣe fáwọn ọ̀ràn wa náà. A gbọ́ information pé wọ́n ní wọ́n ti wọ Èkìtì, Ondo, Ogun State, Ọ̀yọ́. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá làwọn pípù yìí ti dé. Ó wá ṣe mí láàánú pé àìtí ìrígbésẹ̀ tẹ́yìn ọba ń gbé o. Bóyá ẹ̀yin ọba wa, bóyá ẹ ti ń retí ìjọba ṣá nínú ìtàǹbá lọ yìí. Ètò gan ti dàrú mọ́jọba lọ́wọ́, ìjọba Ondo náà báyọ. Ẹ̀yin bàbá wa, ẹ bá wa jígìrì sí ìrìn àjò Yorùbá yìí. Ẹ bá wa jígìrì, ẹ bá wa defend gbogbo territory ohun tó ń jẹ́ràn Yorùbá, gbogbo boundary wa, ẹ bá wa secure ẹ. Àwọn people yóò ṣeré. Ẹ wò, tá bá upload fídíò mi, àwọn kan sọ pé wọ́n ń fẹ́ ní pogun, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwùjọ bí ohun tá a rí, òun là ń gbé sórí afẹ́fẹ́ pé bóyá tiẹ̀ lè ta yín jí, bóyá ẹ̀yin bàbá yìí àti ẹ̀ lè ta gidi gbà. Ohun táwọn ọmọ yìí ti ẹ̀ ń sọ, ẹ jẹ́ ká gbégbèsè lórí ẹ̀. Ní ìlú wo ló ti ṣẹlẹ̀ náà tí Alhaji Oríyọmí Hamzat tí wọ́n tún fún wa ní update yẹn, tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni kan, mo ti gbàgbé orúkọ bọ́n ṣe pé, tí wọ́n sọ pé ó lọ, àwọn kan ń gbin àgbàdo, ó lọ fi ẹran jókòó, ó kó àwọn màálù ẹ̀, bọ́n ṣe ń gbàgbàdo ẹ ló ń hu. Àwọn ẹ wá dìde sí pé kí ló dé tó kó ẹran sórí ilẹ̀ àwọn, tó ṣe pé wọ́n sọ pé ilẹ̀ yín àbí ilẹ̀ bàbá ti tòun, níbo ni ilẹ̀ bàbá ẹ̀ níbí báyìí, tí Fúlàní sọ bẹ́ẹ̀ fún àwọn ọ̀ràn wa, tí Fúlàní sọ fún àwọn ọ̀ràn wa pé orí ilẹ̀ bàbá tòun lòun wà. Mo gbọ́ ọ̀rọ̀ yẹn, ó kọ mí lóminú. Ó bọ́ sí pé ọ̀rọ̀ máa ń dùn wá, ó máa ń dùn wá jura wa lọ, a dẹ̀ máa ń létí ọ̀rọ̀ jura wa lọ. Kò sí ohun méjì tí wọ́n ṣe fún ẹni yẹn, bó ṣe dìde sí wọn báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣá ni. Ní kúkú, ní kì í ṣe ṣíṣá kékeré o, wọ́n ṣá. Ẹnì kejì náà tún dìde pé kó defend ẹ̀, wọ́n kojú sí wọn ni, tí wọ́n ń ṣá, wọ́n ń ṣàkúṣà. Ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ Yorùbá, ṣé bá ṣe fẹ́ máa bá lọ nìyí? Táwọn ọmọdé bá dìde lánàá tá a sọ pé a fẹ́ Yorùbá nation, tó bá jẹ́ yẹn ló ń dùn yín, ẹ ṣe má bínú. Ọ̀nà àbáyọ làwa mọ̀ pé Yorùbá nation ló lè solve problem wa. Àmọ́ ṣá tó bá ṣe pé ìdìde tá a dìde ló bá dìsáàfù pé kẹ́ ẹ jókòó jẹ́jẹ́, kẹ́ ẹ fọwọ́ lẹ́rán, kẹ́ ẹ máa wò wá ràn, wọ́n ní tó bá dé tán á kan jẹ́jẹ́ mo jókòó mi. Àkọ́kọ́ ná, tó bá délẹ̀ tí wọ́n bá ya wọlé, ẹni tó máa kú máa kú, ẹni tó máa kú máa kú. Àmọ́ ṣá ó jẹ́ kò yẹ ká pọn mi sílẹ̀ dòǹgbẹ.
kó tó di pé nǹkan yìí máa ṣẹlẹ̀. ìran Yorùbá la rí pé tí nǹkan ò báyìí tí ìdàrú tán ẹ̀ ní gbégbèsè. kí ló ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ná kó rí pé o ìran wa là ń rí nírì ìran wa la máa ń rẹ̀pẹ̀tẹ̀ tẹ́níbàjẹ́ ọkàn mi wọ́n mú ọ̀nà ti mú ọ̀gbẹ́ni yẹn ẹni bá mọ orúkọ ọ̀gbẹ́ni yẹn jọ ẹ bá mi sẹ́ǹdì orúkọ ẹ̀ tí Oríyọmí Hamzat tó dárúkọ ẹ̀ bí Garuba ló pè ní bí Abudu ní bí kìnnìkan ó ṣáà pè lórúkọ kan tí wọ́n ń jẹ́ wọ́n ní wọ́n ti mú ṣé mímú tí wọ́n mú Síkírù Assurance pé wọn ò ní fi sílẹ̀ ìgbà tí wọ́n mú Sọ́líù lánàá tìlú Gàngàn ṣé wọ́n padà fi sílẹ̀ tó yan fanda kiri ibẹ̀ kọ́ là ń lọ lẹ́nu ṣe rí àwọn pípù yìí wọ́n gbà fúnra wọn gan ẹnu wọn dẹ̀ kò kí ló ń ṣèràn Yorùbá tó ṣe yí pé gbogbo nǹkan títí wá gbogbo afẹ́yẹyẹ àrùn tí ọ̀la àti ẹ̀wọ̀ generation tó ń bọ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe lò sẹ̀mí lánàá tí wọ́n lò sẹ̀mí in the name of religion tí wọ́n gbàgbé generation tiwa tó fẹ́ délé nìyí àbẹ́ mọ̀ pé in the name of religion làwọn bàbá yẹn fi lò sẹ̀mí lánàá wọn ò lò sẹ̀mí ní in the name of Yorùbá àwọn tí àìmọye generation náà ti lo ìsẹ̀mí ní in the name of Yorùbá ló fi jẹ́ kí ṣẹ̀ṣẹ̀ tó ṣì kù tá a bá wá ń sọ tá a bá dìde tá a fa kan bá sòótọ́ ọ̀rọ̀ báyìí tó sọ̀rọ̀ nípa Yorùbá tó mú òótọ́ ọ̀rọ̀ wá báyìí àwọn àfáà náà lẹ́bọ ni ibẹ̀ kọ́ ni mo ń lọ mo sì máa débẹ̀ kí ló jẹ́ tó ṣe pé gbogbo nǹkan tí ìran Yorùbá bá ń ṣe ẹ̀sìn ló fi máa ń jọ́ọ̀jì ẹ̀ kí ló dé tá a lè dorí rò kí ló dé tọpọlọ wo òfọ́ṣàn kí ló dé tá àti ẹ̀sùn mẹ́ta tọmọ ẹ̀dá ń sùn láyé kí ló dé tá a ro ọ̀la wa kí ló dé tá a wò ó pé tá a bá ti ẹ̀sùn tá a bá jí mọ́ àwọn ọ̀ràn wa kí ni wọ́n fẹ́ dé bá kí ni wọ́n fẹ́ àchífù lọ́la. mo mọ̀ pé tí àwọn bàbá tàná bá mọ̀ pé àwọn kan sá sábẹ́ religion kan gbé wá bá wọn mo jẹ́rìí ìran mi wọn ò ní gbà lọ́wọ́ wọn. tá a bá ń sọ pé religion scam ni àwọn kan náà sá sábẹ́ tó fi ń di scam àbígbà tí wọ́n bá sọ pé òkè o ẹ máa pe Ọlọ́run kí ṣe bí Islam kí wọ́n jọ́sìn ni kí wọ́n fi bẹ lọ́hùn kan fi ṣe gbá kan fi ṣàwo kan pàlà kan ṣe gbogbo ẹ̀ kí ló wá dé tẹ́ ẹ máa sọ fún wọn pé wọn ò gbọ́dọ̀ ṣe lè tán bá ti ṣe lè wọ́n ti dẹ lẹ́bọ wọn ò sí ní Islam gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n program ẹ̀ ni ẹ wá wo ayé generation títí wa tá à ń bá lọ yìí a ti mọ̀ páwa ti sùn gbajẹ́ à ń sáré pé kítọ̀la kó má rí báyìí ẹ̀yin kan ń fawọ́ ẹ̀ sẹ́yìn ẹ̀yin kan kò sírú èbúté ẹ̀yìn bú wa ó lè ní ó ń wọ́wọ́ ní ebi ń pa á ní kéèyàn rírú èmi mùgbẹ̀mùgbẹ̀ yìí odidi fákànyìn sọ́lọ̀ ṣúnìkẹ̀ kó rí bí mo ṣe rí mùgbẹ̀mùgbẹ̀ yìí kó níbi ló ń pa mí kì í ṣe títẹ́ bí ìtara ran mi mo ìfẹ́ ran mi tó wà lọ́kàn mi òun ni ò jẹ́ kí n sinmi ló máa ń mú mi ló máa ń kọ mí lóminú pé kí ni achievement tí yóò bá bẹ́ẹ̀ achieve lọ́la kí ló fẹ́ fà á tó ṣe pé tó bá máa dọ̀la wọn ò ní gbàgbé ohun tó ń jẹ́ràn Yorùbá tó bá máa dọ̀la kí ló dé tí a ní máa rí pé ohun tó ń jẹ́ èdè Yorùbá wọn ò ní parun ṣe mọ̀ pé wọ́n ti gba àṣà lọ́wọ́ wa wọ́n ti gba ìmúra lọ́wọ́ Yorùbá wọ́n gba èdè kí ló kù fún wa ìgbà tí wọ́n gbà yẹn tí wọ́n rí pé àwọn ti achieve wọ́n bọ́ sínú oko wọ́n wò ó pé ẹ jẹ́ ká máa febi pamọ́ ká máa bà gbogbo nǹkan ni wọ́n jẹ́ tá bá ń sọ̀rọ̀ pé Fúlàní fẹ́ràn jókòó wọ́n fẹ́ràn jókòó ṣé Fúlàní ṣẹ̀ṣẹ̀ ń báran Yorùbá gbélé ni àwọn pípù yìí wọ́n ti ní prógámù tipẹ́ wọ́n ń kúrò lórí ìkan wọ́n ń bọ́ sórí ìmíì ni ṣé bá ṣe fẹ́ máa bá lọ lélẹ́yìí tí n bá rìlíìsì fídíò kan ìwọ tó bá jọmọ ọkọ Yorùbá kò yẹ kó o máa yiri ẹ̀ wò ó yẹ kó o lè máa rí òótọ́ tó bá wà nínú ọ̀rọ̀ yẹn àmọ́ ṣá ìjẹkújẹ máa dàrú awáyé má ṣe rere lọ́pọ̀lọpọ̀ yín ìkà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ẹ̀gàn bó bá ṣe lè rí ni kó rí kò sí bí Nàìjíríà ṣe lè le tó kọ́ ló ń jẹ́ kémi rí tèmi ṣe tó o bá rí tiẹ̀ ṣe ṣàrọ̀ ọmọdọ́mọ ẹ̀ kí ló fọ ẹ láṣọ ara àti pọ́fẹ́ rí ṣe. ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá àwọn pípù yìí wọ́n dá àwọn mọ́tò lọ́nà wọ́n pa kúkúrú wọ́n pa gúga wọ́n á kidnap wọ́n á bèrè ransom ẹwà tọdún tó ti bẹ̀rẹ̀ kò sí gbèsè ẹ̀ ń retí ìjọba gan tí wọn ò rí ẹ̀mí wọn defend talk less of ẹ̀mí aráàlú kí ló ń ṣe wá tí ò ṣe èèyàn rí àtúrẹ́ ni dìde fún wa pé ókè ìyí tí wọ́n ń pa wá ṣe bí Gàngàn lọ́lọ́yìn Sunday Igboho ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ lánàá ìgbà tí wọ́n pa
kí lorúkọ ọ̀gbẹ́ni tí wọ́n pa yìí tó lóye Sunday dìde tó lọ wọ́n wọn pé ó tó gẹ́ kí kálukú kúrò lórí ilé àwọn tí ẹ bá ti lè bá wọn tí wọ́n ń pààyàn sọ̀rọ̀ ẹ kúrò lórí ilẹ̀ àfẹ́yín mọ́ ṣe báwọn lọmọkùnrin yìí ṣe lẹ́tí ní sínú ẹ̀yin kan gọ sábẹ́ ẹ̀sìn lẹ sọ pé ibẹ̀ lẹ fẹ́ bá mu kẹ́ẹ̀dẹ̀ máa wò Sunday Igboho tẹ́ ẹ gbógun tì lánàá ó ti kọ́ mọ́ṣáláṣí fún yín ó fún yín nílẹ̀ ó fáwọn àfáà nílẹ̀ dáadáa ló ṣe pẹ̀lú Islam ó dẹ̀ lóhun nífẹ̀ẹ́ ẹ̀sìn yẹn bọ̀ Christian lòun ẹ wá wo bí tá a ti bára wa ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá tó bá délẹ̀ tán agbára Yasin ò ká o èmi mọ̀ pé kì í ṣe Yasin lẹ̀ ń lò kálukú mọ ohun tó ń jẹ́ agbára Yorùbá tó fi ń dìfẹ́ǹdì a sọ pé kí ló dé tẹ́ ẹ fi lò a sọ pé kí ló dé tẹ́ ẹ fi lò nítorí pé ẹni tó bá jọ ọmọ ọkọ Yorùbá dandan ni kó mọ bó ṣe máa protect ayé rẹ̀ ṣó wá dáa ká sọ pé ká bọ́ lóko ẹrú kẹ́yìn àfáà wá dìde kẹ́ sọ pé wọ́n ń kó yín lọ sóko ẹrú oko ẹbọ náà ń kó yín lọ ẹlẹ́bọ ni wọ́n ẹ̀yàwó lẹ fẹ́ rí ní gbogbo the whole world tí ò ṣe pé ìpìlẹ̀ wọn traditional ni ṣebí gbà tí ọ̀làjú ń dé ní kálukú ń sọ pé òun gbẹ́sìdè òun dòjíṣẹ́ àwọn bàbá yìí dẹ̀ wọ́n gbà tó wọ́n gbédé lánàá pé òkè káwọn tún gbà mọ́ títa wọn ò mọ̀ pé jẹ́ńdà tí wọ́n fi gbé wá ọ̀tọ̀ ni àwọn nìyàn ọba tó ń san kó wá lẹ́sàn-án san wọ́n gbẹ̀sùn tán lánàá ó di ìnira fáwọn ọmọ lẹ́nu ṣe bí nípa ẹ̀sìn yìí in the name of religion yìí àkóbá tó ṣe fún Fákẹ́yìnsọ́lá tó jókòó ìkòkèrè o àánú ló gbé mi ló bẹ́ẹ̀ ṣe ń wò mí supplement mi mo wọ́n tún ẹ̀ṣẹ̀ deliver ẹ̀ fún mi ní over 200 plus 270 ni mo lọ gba àwọn supplement mi tí mo tún lò too much of it ó dá méje lọ́ọ̀tì sí mi lára mo mọ̀ pé wọn ò rán mi iṣẹ́ rẹ̀ sọ pé wọn ò kúkú rán iṣẹ́ in the name of religion tí wọ́n kó sí wa lọ́pọlọ pé gbogbo nǹkan lèèyàn lè fi dúpẹ́ lọ́dọ̀ ọba tó ní wá ṣé ẹ mọ̀ téèyàn bá wà nínú ìjọ tí wọ́n ń preach oríṣiríṣiríṣiríṣi ìwọ náà fẹ́ pé let me practice this one mo practice ẹ̀há lánàá mo lo good 12 years nínú ẹ̀ àpadàbọ̀ ẹ̀ ohun tó dá méjì sí mi lára kò kéré rárá kò ṣeré rárá ṣé tí ò bá sírú yẹn ó possible pé ipò tí mo wà lẹ́nìí kí n má wà ń bẹ̀ ọba tó ní mi fi mí pamọ́ nítorí ògo ni mo kẹ́yìn tẹ́ ẹ kù nínú ẹ̀ha o ẹ̀ ṣàṣeyọrí èmi tí mo dẹ̀ ti kú ọ̀nà mi ìnìkanjú kú ẹni bá ro kúrò mi ẹ máa kú tọmọtọmọ ni láṣẹ Èdùmàrè Yorùbá ni mí Yorùbá nìran mi ẹ̀yin bàbá wa ṣé bá a ṣe fẹ́ máa bá lọ lélẹ́yìí bá a wà nílé ọkàn wo ò balẹ̀ bá a sùn ọkàn wo ò balẹ̀ ìjẹ́ bí wọ́n ṣe ń sọ ní 2022 wọ́n máa ya wọlé o òru ni Fúlàní máa wọlé o òru ni gbá máa wọlé o kò tiẹ̀ mí ẹnì kankan àwa tiẹ̀ wá rẹ̀yìn àfà àtẹ̀jẹ́ gbàgbà àfà ẹ̀yin bàbá wa nítorí pé a lè sọ pé tẹ́ ẹ jẹ́ ọmọ ọkọ Yorùbá nínú Islam ni mò ń bá wí o is either you are Muslim or Christian or herbalist tàbí wọ́n tó tiẹ̀ ṣe kankan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa àgbààgbà nídìí ẹ̀sìn tá a mọ̀ pé ẹ̀yin ò ṣẹ̀sìn ẹ̀sìn lè gbé dání kí ló dé tẹ́yìn náà ò tiẹ̀ bá wa dìde kẹ́ ẹ tiẹ̀ sọ nǹkan kan sí nǹkan yìí ẹ jẹ́ mọ̀ pé tẹ́ ẹ bá báwọn ìjọba yìí sọ̀rọ̀ wọ́n ń gbọ́ kí ló dé tẹ́ ẹ dìde sí bí wọ́n ṣe ń pa wá bí wọ́n ṣe ń kun wá sí wẹ́wẹ́ yìí tí wọ́n ń písì sí ọmọ Yorùbá lójú ayé yín ẹ̀yin bàbá wa àáfà àti pásítọ̀ ṣé ẹ mọ̀ pé ẹ̀yin náà lẹ̀ ń gbàgbọ́ olóṣèlú débẹ̀ ẹ̀yin náà máa wá bá ẹ máa wọlé alúwà fún wọn ẹ máa sọ Kùránì kalẹ̀ wọn á lọ bá kìrìsìtẹ́nì ìyẹn á lọ orí òkè á lọ pẹ̀tẹ́lẹ̀ wọn á lọ bá oníṣẹ̀ṣe náà á gbé ètùtù fún wọn kí ló wá dé tí gbogbo yín kárí bọnú ẹ kárí wọnú bí ìgbà tí gbé ò bá wọnú karahun padà àti ẹ rí pé kí akitiyan kankan wá lọ́dọ̀ ẹ̀yin bàbá ṣé kí wọ́n pa àwọn ògo ọlá yìí ni wọn ò lè pa wá o àwọn ò ní kúkú kan ìyè la máa yè ìgbà tó lóye Sunday Igboho dìde lánàá mẹsáyà ni ẹni tó bá gbà ẹni tí ò bá gbà mẹsáyà ni ó dìde lánàá ó ní pé létí tó lọ ká máa lọ ẹ̀yin kan náà lè dìde ogun sí o àtáàkì tó lóye Igboho kọ́kọ́ ní lórí social media yìí pàápàá tá a jẹ́ agitation yìí
àtàgbà ọkọ rí ọ̀dọ̀ ẹ̀yin àfáàní kì í ṣe gbogbo yín o tí wọ́n sọ pé ẹlẹ́bọ làwọn máa wá tẹ̀lé ṣẹlẹ́bọ yẹn ló fẹ́ gba Yorùbá nation fáwọn ẹ̀yin tẹ́ ẹ̀ ṣẹbọ tó ṣe pé ẹ̀sìn yẹn lẹ̀ ń ṣe kí lè achieve ẹ bá wa fi ẹ̀sìn yẹn fi wọnú igbó lọ ẹ lọ bá wa defend àwọn territory wa ẹ lè ṣe àmọ́ ṣe ẹ lè fẹnu bá tèèyàn jẹ́ kò ṣe kò jẹ́ kẹ́ni tó máa ṣe ṣe bínú ìrìn àjò Yorùbá nation yìí náà ẹ̀yin náà lè tún rán àwọn èèyàn wá pé ẹ lọ wọ̀ wọ́n ẹ̀rán àfáà wá ẹ̀rán pásọ̀ wá ẹ̀rán oníṣẹ̀ṣe wá wọ́n wá ṣe kí ni wọ́n wá darapọ̀ mọ́ wa wọ́n change orúkọ ọ̀tọ̀ lórúkọ tán fi ṣí àkáǹtì fake àkáǹtì lóríṣiríṣi ṣe bójú làwa ń wà wo òrọ́kàn lẹ́yìn ọba tó ní wá lórọ́kàn gbogbo wọn la hard sínú group gbogbo information bí ní àjọ Yorùbá ṣe rí gbogbo ẹ̀ ni wọ́n lọ ta páàsì ẹ̀ síta kí ló ń ṣe wá kí ló ń ṣe Yorùbá wọ́n ní tọmọdé bá ṣubú àwọ̀ wájú tágbàlagbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ṣé ìgbà tí mistake ti wá nírìn àjò Yorùbá nation àkọ́kọ́ yẹn ṣóun ló tiẹ̀ wá jẹ́ kí gbogbo àwa tó kù náà ká wá repent pé a ṣe mọ́ àwọn tí wọ́n ń gba òmìnira ẹmọ iye ọdún tí wọ́n fi ń jàjẹ́ ìjọ òmìnira kì í ṣèjà ọdún kan kì í ṣọjọ ọdún mẹ́wàá àfi táànú bá dé ni àwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n tún dìde ń gbà yẹn bẹ́ẹ̀ Yorùbá nation kìnnìkan wọ́n dá group sílẹ̀ wọ́n ṣe gbà wọ́n ṣàwo apádà rí aláìsí pé gbogbo wọn náà tún korí bọnú ni kí ló ń ṣe wá tó ṣe pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe in the name of religion àárí nǹkan yẹn pé in the name of tribe in the name of ìran wa in the name of Yorùbá ẹ̀sìn mi ò gbà mí láyé eléyìí ẹ̀sìn wo ló ń ṣe àbó ń ṣẹ̀sìn ìwọ yẹ ẹlẹ́sìn àtijọ́ tó o ti ń sìn kí ló yàtọ̀ nínú ayé ẹ̀ kéèta ṣó fi ẹ́ sílẹ̀ àbòsí ṣó fi ẹ́ sílẹ̀ mọ̀nàfìkì ṣó fi ẹ́ sílẹ̀ èrò ọkàn tẹ́ fi ń bá tọmọlàkejì jẹ́ ṣó fi yín sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń darí onílérú ṣó fi yín sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gba pátáǹdì ìyàwó níyàwó ṣó fi yín sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń hùwà tí Kùránì sọ pé kẹ́ ẹ má ṣe ṣó fi yín sílẹ̀ Àlùkùránì dẹ̀ sọ fún yín pé ẹ jẹ́ kí àwọn ọjọ́ kan máa bẹ nínú yín tó máa kọ̀ wá bàjẹ́ ṣé wọ́n kọ̀ fún yín tá ẹ bá ti wá rí ohun tó máa tẹ́ ó ṣe pé àwọn tẹ́ ẹ mú ní múgùn pé kí wọ́n lè bọ́ lóko ẹrú ẹ wá sọ pé sí yín ò gbà yín láyè ìkàlẹ̀ iṣẹ́ fúnra wa àṣírí yín dẹ̀ máa tú gbogbo ohun tẹ́ ẹ jẹ lẹ́ máa padà pọ̀ láṣẹ Elédùmarè gbogbo ohun tẹ́ ẹ jẹ òun lẹ́ máa padà pọ̀ gbogbo èyí tẹ́ ẹ sásábẹ́ religion tẹ́ ẹ ń tàná wa tẹ́ ẹ ń ba yé àwọn ọmọ wa jẹ́ tẹ́ ẹ ń bògo ọ̀la jẹ́ tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá lọ síwájú àṣírí gbogbo yín máa tú lọ́dún kò ní dọdún tó ń bọ̀ nítorí pé Jésù ti sọ pé gbogbo ẹni tí ń pọ̀ náà lọ́hùn kọ́ ni máa rí ìjọba ọ̀run wọ̀ tí bá rí ẹlòmíì I'm a Muslim I'm a Christian I'm a traditional ṣé wọ́n bẹ́ẹ̀ ihun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn ṣó bá ẹ̀sìn tó gbé dání ṣó bá mú wọ́n sọ pé ìwà lẹ̀sìn ẹlòmíì tó bá ti rò pé òun ti lo jẹ̀lìbáàbù tó ti kanlẹ̀ òun ti dẹni Ọlọ́run you are do yourself òun ṣe rẹ̀ ẹlòmíì tó bá ti wọ jàlábíà ó ti rí pé ní Ọlọ́run ẹlòmíì tó bá wé láwàní ó ti rò pé ní Ọlọ́run lòun ẹlòmíì tó bá wọ sùtánà ó ti rò pé ní Ọlọ́run lòun ẹlòmíì tó bá kólẹ̀kẹ̀ sọ́rùn tó kó sọ́wọ́ kó sórí tó wọ agbádá ó ti rò pé ní Ọlọ́run lòun àwọn tí wọn wọ agbádá tí wọn kólẹ̀kẹ̀ wọn á máa wò pé àwọn eléyìí wọn jẹ́ nǹkan kan wájú Ọlọ́run ẹ̀yin àfáà gbogbo bá a ṣe ń gbé sókè ń bá a gbé ká pẹ́pẹ́ ẹ̀ ń bá wa gbé ẹ̀ ń gbé sílẹ̀ ni bọ̀ tí nǹkan bá lọ online Wàsíù Àyìndé ni gbogbo yín han yín mọ́ bí wọ́n ṣe ń pa wá tí wọ́n ń pa kúrú tí wọ́n pa ṣebí last 2023 ni wọ́n pa àwọn ọba kan àwọn ọba méjì tí wọ́n fìbú tú ìfún wọn jáde ọba yìí tó jàjẹ tẹ́lẹ̀ ó ṣe kí ni ó ní àánú ló gbéhùn sílé òun ò mọ bóun ṣe bára múnú ilé wọ́n ń sọ fún yín pé ẹ máa dira kò sẹ́ni tó fógun àwọn kan ń pè kí ogun báwo ò ṣe sáré ogun torí pé ìran Yorùbá kì í jagun ìran Yorùbá máa ń ṣàlọ̀ ṣáájú ìjà ni yàtọ̀ sáwọn olórí burúkú tí wọ́n wọ̀ wá lẹ́nu tí wọ́n sọ wá lórúkọ tí ìyá àti bàbá ò sọ wá tí wọ́n sọ ìran wa di bá bí àlà àṣírí ààbò ìran wa bìlífù lórí iṣẹ́ lògùn ṣẹ́ a bìlífù lórí iṣẹ́ ọwọ́ wa bẹ́ẹ̀ la dẹ̀ fi ń kọ́ àwọn ọmọ wa
bẹ́ẹ̀ la fi ń kó àwọn ọmọ wa ẹ wá wè ní àwọn tí wọ́n wọ̀ wá wọ́n ń jẹ́ kó jẹ́ pé tọ́mọ bá ti kéwú kò ní ìdíṣẹ́ kankan mọ́ ẹ wá wò ẹ wo iye àwọn ọmọ tẹ́ ẹ ṣe wòlímọ̀ fún lọ́dọọdún tí gbogbo wọn bá níṣẹ́ ọwọ́ ó pọ́sibù káwùjọ wa má rí bó ṣe rí a sọ pé ẹ ṣe kéwú ṣe bẹ́ẹ̀ lọ kéde ni ànábì ni ẹ wá ìmọ̀ látòrí ìtẹ́ títí lọ dórí ìtẹ́ ẹ̀ ń wá mọ̀ ni tẹ́ ẹ bá lọ sílẹ̀ China ìmọ̀lẹ́ wá lọ ẹni tó kú òǹlú òyìnbó tó wá sílẹ̀ Yorùbá bí ìmọ̀ ló wá wá a sọ pé ẹ ṣe wá mọ̀ àní ẹ fi ṣẹ́kun gẹ́gẹ́ bí Pàṣọ ṣe sọ fún wọn lánàá pé ẹ fi wò kúnṣẹ́ fújì torí tó bá dọ̀la táwọn bá darúgbó ẹ̀yin ló máa kàn kí ló dé kí nìran wá ṣe fún yín a tún ń bá lọ à ń bá gbogbo ẹ lọ gbogbo ẹ ń dùn lọ ìyá onítìrì tún gborí wọlé ẹ̀yin yìí náà ni ẹ bá mi ṣí ètò yẹn dẹ̀ ẹ má bá mi gbọ́ dé lọ́ọ̀fù àti láì kan ti ń flag ìyá onítìrì gborí wọlé ó gborí wọlé ó nádélé ti dé wọ́n gbá délé lọ́yọ̀ọ́ gbogbo àwọn màmá tí wọ́n lọ pé ẹ wá lọ bá wọn yá adélé sí o àṣírí ìṣẹ̀lẹ̀ tún pé wọ́n promise àwọn nílé wọ́n promise àwọn ní mọ́tò gbogbo àwọn ìyá yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú sẹ́wọ̀n ọ̀pọ̀lọpọ̀ tó kù náà ń bẹ̀bẹ̀ tí wọ́n bá wá ń bẹ̀bẹ̀ ẹ ní pé onítìrí tó kó yín jáde tó sọ pé òun ni ìyá múwà tó fẹ́ gba òmìnira fún yín ẹ ṣe yẹn ẹ tún wá sọ pé gbogbo ọmọ Yorùbá kan wá gbà yín Sunday Igboho kan wá gbà yín ṣé Sunday Igboho ló rán yín iṣẹ́ ni ibẹ̀ kọ́ ni mò ń lọ bó ṣe ń bọ̀ ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ̀yin ìyá wa tẹ́ ẹ nágbára ẹ̀yin tí ẹ nágbára tẹ́ ẹ fagbára yín fi da alágbára láàmú tẹ́ ẹ fi agbára yín fi bògo ológo jẹ́ tí ẹ fi agbára yín kẹ́ ẹ fi fọ ọmọ ìyálé wálẹ̀ kẹ́ ẹ fi bá yé ọkọ jẹ́ agbára tó lódùmarè fún yín ẹ bá wa sà á kíran Yorùbá bọ́ lóko ẹrú ẹ̀yin màmá wa tó lódùmarè gbélé ayé lé lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ dúró re àṣẹ nìkan á ní òsàjẹ́ lórí ilẹ̀ mọ́ orí afẹ́fẹ́ orí íńtánẹ́ẹ̀tì làjẹ́ wà àjẹ́ wà lórí ilẹ̀ ó wà lórí íńtánẹ́ẹ̀tì gbogbo agbára tẹ́ ẹ bá ní ẹ bá wa ṣàkíyàn Yorùbá bọ́ lóko ẹrú nítorí pé ohun tó ń bọ̀ kò dẹrùn ohun tó ń bọ̀ kò dẹrùn àwọn pípù yìí wọ́n ní àjẹ́ńdà gidi àmọ́ ṣe é wà ojoojúmọ́ la fi ń ṣe patí ṣe bẹ́ẹ̀ rí Fákẹ́yìnsọ́lá náà ó wù mí kí n ru gèlè lé nìyí ni ṣe ti rí gèlè kẹlẹ́nu ṣọ́nu ni mo tún yọ owó ẹ̀ sókè kẹlẹ́nu ṣọ́nu kálára ṣọ́ra kí kálukú ṣọ́rọ̀ ẹ̀ wọ́n bá débi pé wọ́n ṣèrìn àjò yẹn débi pé wọ́n ti mọ̀ pé tí wọ́n bá rí rally Lagos State ṣe ń gbà yẹn Yorùbá lọ no option wọ́n dá wọn sójà sínú wọn bẹ̀rẹ̀ sí ní pa wọ́n straight bullet ó lọ bọ ọmọ kan wọ́n fi sọ pé wọn ò fẹ́ rally wọ́n pariwo Sunday Igboho fẹ́ dàlúrú ní ó fẹ́ dàlúrú ni èyí tẹ́ ẹ̀ dàlúrú tẹ́ ẹ gbé wá sí dání ìkìlọ̀ wo lẹ bá wa ṣe fúnjọba ṣebí tó bá fẹ́ wọlé ẹ̀yìn náà wá ń bá gbogbo ilẹ̀ donílé dà ńlá mọ́tò làlà à sọ pé ẹ ṣe lù ìṣẹ̀dá yín lórí bẹ́ẹ̀ àmọ́ ṣátá ẹ bá jẹnẹrétì owó yẹn lọ́nà ìtọ́ Ọlọ́run á bí yín o Kùránì tẹ́ gbé dání á bí yín Kàábà yín tẹ́ ń lọ yẹn á bí yín ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè ẹ wá wáyé wa ẹ wo àwọn pípọ̀ yẹn gbogbo ọlọ́kadà nílẹ̀ Yorùbá ń sìn bus stop to bus stop ẹ máa lọ wò àwọn wo ló pọ̀ jù nínú ọlọ́kadà àwọn wo ló pọ̀ jù nínú ọlọ́kadà Fúlàní ni nínú mọ́rúwá àwọn wọ́n ti wà nínú mọ́rúwá náà tó ti wà mọ́rúwá lágbóolé ságbóolé wọ́n náà wọ́n so bàtà wọ́n ń fojú wolẹ̀ kiri ni o wọ́n ń sáàṣì ni òun sáàṣì náà wà wọ́n náà wọ́n bólà wọ́n ra bàtà tó já wọ́n ń ṣa bólà wọ́n ń ṣagbá wọ́n ń ṣàwo ẹwà àwọn tí wọ́n mú lọ́dún ìtawà yìí náà wọ́n ti má wọn kan tó ṣe pé wọ́n gbé ọmọ ọlọ́mọ wọn jù sínú àpò yẹn ẹ wo bí wọ́n ṣe ń ṣe ìgbà tí àwọn bólà yìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pé àwọn ọmọ àlè tẹ́ ẹ bí fáwọn bàbá wa lánàá táwọn náà fi join tó yẹ pé tó nílé bá kọ́lé uncompleted building tí wọ́n bá ti mú tó ti lọ ṣe wáyárìn ilé yẹn electrician tó ti ṣiṣẹ́ síbẹ̀ electrician tó ti ṣiṣẹ́ electrician ti ṣiṣẹ́ síbẹ̀ yẹn tó ti rán gbogbo wáyà Ọlọ́run wá mú ẹ ó wá ṣe gíláàsì ó ṣe gbogbo ẹ ó wá gbébẹ̀ ó wá wò ó pé kó ṣe gbogbo ẹ tó di test kó tó kó wá òfo ló mú o wọ́n máa padà tú gbogbo wáyà
wọ́n á fọ́ gànà, wọ́n á tú gbogbo páìpù tí wọ́n fi ṣe glass, wọ́n fi ṣe gbá, tó fi ṣàwo, gbogbo ayọ̀n tó wà ńbẹ̀ náà máa tú. Wọ́n dẹ̀ mú wọn lójoojúmọ́. Yorùbá ò dẹ̀ tún fura náà. Yorùbá ò tún fura, orí yín ò pé ọpọlọ yín ò ṣiṣẹ́. Tẹ́ ẹ bá máwọn pípù yìí náà máa lọ fà àwọn ọlọ́pàá lọ́wọ́ ni. Àníṣe ẹ̀ ní làákàyè mọ́ ni. Ṣé wọ́n ti kọ́ fún yín ni? Ìjọ òní Fúlàní ló ti kidnap ẹnìkan tó sọ pé ẹ o tàbí ẹ ṣe ìkẹkàn sí Fúlàní o ló bá mú yín sí station. Ẹ̀yin bìlífù nínú law Nàìjíríà. Àwọn pípù yìí jẹ́ kó lé pé kò sí ohun tó ń jẹ́ law. Àní bàbá àwọn ló ní nǹkan. Ìgbà tí Fúlàní ti ń kílèmù fáwọn tí wọ́n ń ṣá nínú oko pé ilẹ̀ bàbá àwọn làwọn wà. Ọmọ kan wà lọ́ọ̀láìn. Ó ní Fúlàní lòun, kì í ṣe gbogbo Fúlàní ló ń pààyàn ló ń ṣe gbé. A sọ pé gbogbo yín ni o. Nítorí ẹ ti wà lórí ilẹ̀ yìí ti pẹ́. Àwọn tí wọ́n wá wọ̀ yín yẹn ó yẹ kẹ́yìn náà lè ṣiṣẹ́ lórí wọn. Kẹ́ ẹ ṣiṣẹ́ lórí àwọn tí wọ́n wọ̀ yín torí pé wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gúgùn. Tí wọn ò fẹ́ kíran wa káàtì fún kankan mọ́. Ẹ wo iye tí wọ́n ń tata. Wọn láta 200 mọ̀. 500 láta. Tó o bá fẹ́ sí omi ọbẹ̀ ń sìn. Àtẹran àti gbá àtàwo orọ́jú ní 10,000 o. Àdẹ̀ sọ pé wọ́n Nàìjíríà. Ìgbà tó ń bí àwa lánàá 70s lèmi, 1970 something òun ni mí. Láti 80 something wá sílẹ̀. Tí àwọn bàbá ìyá wa bá lọ sọ́jà tí wọ́n bá ra ẹja Titus, wọ́n máa ti yan kíká báyìí ní birikiti. Orí ẹ̀ wọn kì í fi ṣebẹ̀. Tí wọ́n bá ra tútù tí wọ́n bá gé orí ẹ̀ náà máa gbé sábọ́ fáwọn ọmọ. Orí Titus yíyan wọn a máa jẹ́ ni tó tún máa bu ẹja mọ́. Titus sọ pé ojú apá mi yìí lọ tó máa ká birikiti. À sọ pé Nàìjíríà ò dáńgbà ẹ̀. Ẹ wá wo bí tá a ti bára wọ ẹbú tá a dé. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba Ògùn State, information kan tẹ̀ mí lọ́wọ́. Ní tábà kò ní tábà dé Sango Ọ̀tà, tábà lọ sọ́nà Ọ̀fọ̀, tábà ti kò ní Jọjú. Wọ́n ń pè bìkan ní Ìgbàlà bus stop. Ìgbà títì tí wọ́n ń ṣe yẹn, wọ́n ṣí àwọn títì kan kalẹ̀. Wọ́n fi bẹ̀yẹn ṣe U-turn gbà yẹn. Bọ̀ ẹ lọ bá wa close ibẹ̀. Accident ibẹ̀ yẹn ti pọ̀ jù. Ẹnìkan ló tún send kan sí mi pé accident kan ṣẹlẹ̀ lánàá. Mọ́tò yẹn, wọ́n ní mọ́tò yẹn fẹ́ cross báyìí, ló tún cross tán. Mọ́rúwá tó ń bọ̀ lẹ́yìn báyìí tó fẹ́ jáwọ́ báyìí, ó tó ọ̀nà ẹ̀mẹ́ta ló tó ń bù. Táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ rẹpẹtẹ. Every Saturday l'accident yẹn máa ń sọ ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ ní last week náà. Ó ṣẹlẹ̀ ní last week. Ẹ bá wa ṣiṣẹ́ lórí ìyẹn. Ojú òní tì í. Ẹ̀yin ìran wa, ẹ̀yin ọ̀dọ́ mo pè yín, mo bẹ̀ yín. Ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde sírìn àjò Yorùbá. Àwa lọ́lá, àwa lògo adúláwọ̀, àwa lògo ọlá. Ẹ wo gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ jẹ́ artist, tẹ́ jẹ́ hip hop artist, tẹ́ jẹ́ celebrity, tẹ́ jẹ́ gbá tẹ́ jáwo. Ẹ máa ketí ikún mà ní. Ẹ máa ṣe bíi pé ẹ máa gbọ́ nǹkan kan. Ẹ ti wò páàrin ìlú lẹ́wà. Ohun tó bá ṣẹlẹ̀ yìí secure. A sọ fún yín pé Yorùbá nation kò bọ̀ dání. Àkọ́kọ́ dání, àkádà dání, káfẹ́nu gbára wa ni. Ìgbà táwọn ọba wà nílùú táwọn mọ rírì iṣẹ́ táwọn ọba yìí ṣe fún wa. Àbí náà ẹ wo bí tá a ti bára wa. Ẹ wo gbé ayé tá à ń lò. Nítorí kò yé wa. Ní 2022 wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì lọ́wọ́, wọ́n lọ pa àwọn èèyàn rẹpẹtẹ. Bí wọ́n ṣe lọ náà nìyẹn o. Ìjì agbára sì kù nílẹ̀ Yorùbá ṣá. Ṣágbára sì kù. Tágbára bá wà kò yẹ káwọn pípù yẹn lọ bẹ́ẹ̀ o. Àwàsẹ́yìn ló yẹ kí wọ́n fi ṣe fún wọn. Bí wọ́n ṣe wọ gbọ́dọ̀ yẹn wọ́n máa padà rìfáàsì, wọ́n máa fẹsẹ̀ rìn wá ní. Ṣágbára yẹn wà. Ṣé ẹ ti torí owó ẹ ti sọ nǹkan níyìn nù? Ṣé ẹ ti gbógun níyìn jù nù? Ṣé in the name of religion ṣé kò ti kó bá yín? Gbogbo agbára tó yẹ ká ẹ fi defend ara yín sí. Ṣé ẹ ti sọnù it's because of religion? Ṣé kìí ṣe pọ́gbà tó ti wọnú ṣọ́ọ̀ṣì ni wọ́n ti sọ fún ẹ pé má sí lọ́n pẹ̀lú mámọ́nì? Pásítọ̀ dẹ̀ ń defend ara ẹ̀. Ó mọ bó ṣe ń protect ara ẹ̀. Ó mọ bó ṣe ń loṣẹ́. Àáfà á sọ fún ẹ pé àràmù ni o, má ṣe o. Ó dẹ̀ mọ bó ṣe ń ṣe ayé ara ẹ̀ títí àtàwọn ọmọ ẹ̀. Kí ló dé tó ṣe pé ìran wa àṣà Yorùbá ẹ bá wa parẹ́?
ohun tó ń jẹ́ agbára Yorùbá ẹni kò function ẹni bíbélì ní ká máa kà kùránì ní ká máa kà for how long àwọn tó ní kùránì ṣé kùránì náà sì jókòó tì ṣé wọ́n sì ń ka kùránì títí dì í sìn ṣé kùránì náà kà nílùú wọn fi ń lọ síwájú. ṣé kùránì ni wọ́n ń kà nílùú wọn fi ń lọ síwájú ni gbogbo nǹkan fi ń dà fún wọn. ṣé China ṣé bíbélì ló kà àbí kùránì ló kà. Israel tí wọ́n ti gbé bíbélì wá ṣé bíbélì yẹn ni wọ́n ń kà. mo gbọ́ pé àwọn arúgbó náà máa ń lọ sí church káàkiri ní àwọn Euro countries yẹn pé èlè rọ́dọ̀ ń bẹ̀. ọ̀dọ̀ tí wọ́n bí by Monday to Sunday ní kí la achieve. àwa là ń gbàdúrà jù àwa là ń kírun jù àwa là ń gbàwẹ̀ jù gbogbo nǹkan wá jujuju ní kí la bá bọ̀ fa òní àfi ká ẹ máa bára yín jà online ẹ̀yin àfà èmi ò ń ṣọ̀tá yín o Ọlọ́run gbogbo ogun tẹ́ ẹ gbé ti èmi lánàá ó padà já sọ́pẹ́ fún mi ní o Ọlọ́run àánú ló padà ń bá mi gbé ní gbogbo ọ̀nà ní gbogbo àyè àmọ́ ṣá tó bá jẹ́ ẹ mọ̀ ni ẹ̀ ní gbógun ti Fákànyìnsọ́lá nítorí pé ọmọ orúmọlẹ̀ lèmi kò rújú rárá a padà discover pé nǹkan tẹ́ ẹ náà ẹgbẹ́ sì dá ní ẹ̀sìn lẹ padà ń ṣe kí là jẹ òun lẹ̀ ń bá ká àwọn kan lè kà nínú kùránì yẹn pé gbogbo èyí tí ẹ̀ ń ka kùránì ló pọ́n kú ìyẹn ń bẹ fún yín ó yẹ wá wo bí tá a bára wá ń sìn in the name of religion àríra wa pé kan ṣoṣo ni wá mọ́ in the name of religion tá a bá ti ẹni bá ti lè kó sínú ẹ̀sìn kò ní kò tí ẹ̀ kò ní kó á wò pé eléyìí kì í ṣe lẹ́sìn mi ìgbà tó ń sọ pé ọmọ ìyá ẹ̀sìn àbí ọmọ ìyá ìsìláàmù kan fẹ́ra wọn onígbàgbọ́ òdodo kó mú nígbàgbọ́ òdodo ẹgbẹ́ ìlọ́rẹ̀ ta ni oṣù onígbàgbọ́ òdodo ẹ sọ fún wa ká gbọ́ ta ni kì í ṣe onígbàgbọ́ òdodo ẹ sọ fún wa ká gbọ́ ìran Yorùbá. no be only. gbẹ́dùn sọ́hun o mo fẹ́ ṣí àkíní sí yẹn ni ẹ sọ. ìran Yorùbá. no be only. gbẹ́dùn sọ́hun o mo fẹ́. níbo nìran wa ń lọ kí lọ́nà àbáyọ fún wa. Sunday Igboho ó kówó jẹ ó ṣe gbó ṣàwo ìyá onítìrì mẹsáyà wa ní sátìrì ibi tó ń já yín sí wọ́n ti padà já yín gúnlẹ̀ èbúté ibi tó ń gbé yín sí kì í ṣe èbúté eré wọn ò já yín sí èbúté ayọ̀ rárá èbúté sẹ́ẹ̀lì èbúté ẹ̀wọ̀n nìyá yẹn padà já yín sí èbúté ìkà èbúté má ṣe rere òun lẹ padà bára yín ṣe ibi tíwájú ò bá ṣe é lọ ẹ̀yìn á ṣe é padà Yorùbá ló sọ bẹ́ẹ̀ wọ́n ní tíwájú ò bá ṣe é lọ ẹ̀yìn á ṣe é padà ìjọ ò la fẹ́ ṣe léyìí dà tẹ́ ẹ bá máa jáde ìsìn tẹ́ ẹ bá máa wọ mọ́tò náà wọ mọ́tò ní jẹ́ kẹ́ ẹ gbádùn ṣiṣẹ́ iṣẹ́ ti dàbí ọ̀lẹ kálukú lọ́kàn ọkọ̀ bá a ṣe ń lọ là ń dé kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣebí tíwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà àbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n Nàìjíríà ò bá ṣe bá a máa pín ó ṣáà ti wà nínú àkọsílẹ̀ tẹ́lẹ̀ pé tá a bá ti lọ 100 years o pé tí ìbágbé wa tí ò bá rọrùn ká máa lọ a lè jọ pín nínú constitution Nàìjíríà ó wà ńbẹ̀ tí wọ́n bá ti change ní 99 òun la sọ pé à ń lọ yìí lẹ sọ pé kò sáyè kí ló dé tí wọ́n bí sórí mẹ́ja ni ṣé wọ́n bí sórí mẹ́ja ni. Ọlọ́run rán yàn sí wa pé ó yá lọ pẹ̀lú wọn o lọ ràn wọ́n lọ́wọ́ o gbogbo agbára tó o ní lọ lò ó fún wọn o ẹ̀dìdì ogun sọ́lọ́ Sunday Igboho onítìrí ṣọ́bọ̀ náà sọ pé wọ́n ń kówó owó tó ń tún dá wọn kó jẹ ṣé Sunday Igboho ló tún wá kówó jẹ nínú gúrùpù yìí gbogbo ẹ̀dá tó bá ti róòótọ́ tó bá ti sọ pé irọ́ lòun ń wá láṣẹ Elédùmarè ẹ máa ṣe sí ni àṣemọ́sẹ́ kí kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. mo kí gbogbo lẹ́wọ̀n
Ibi ẹgbẹ́ lọ sọ. Mo kí gbogbo lé o. A kò yan o. A kò iṣẹ́ lò. Ẹ jọ̀ọ́, ṣé gbọ́ ohun VN tí mo send sí orí ìkànnì. VN àwọn ọmọ tí wọ́n wà ní Ìbàdàn ni. Mo send sí orí ìkànnì yìí. Ẹ̀yin náà gbọ́ nǹkan tí wọ́n go through, ẹgbọ́n tó ní kálukú wọn tí wọ́n sọ. So Adela dá owó lórí ìrìn àjò yìí. Ṣé owó tá a dá, ṣé owó ti tán ni àbí kí ló ṣẹlẹ̀ pẹ̀lú owó? Tí wọ́n fi lè mọ báwo ni àwọn èèyàn ṣe máa rí ìtọ́jú. Tí wọ́n dẹ̀ fi lè mọ báwo ni wọ́n ṣe máa gba lọ́ọ̀yà fún wọn. Past 1 year now, táwọn ẹni tí wà ní Agodi. Ó ti lé lọ́dún kan, gbogbo àdùkù wa la wà nínú kọ̀rọ̀ yàrá wa la wà nílé wa, tá ń bá èsì sórí, tá ń sọ síbi tó wà, tá ń jẹ nǹkan tó wà. Nǹkan tí wọ́n rí ni wọ́n ń jẹ o. Nǹkan tó rí wọ́n ń jẹ ibi tó wà yẹn náà ń pariwo tàtọ́ náà ké síta pé kí gbogbo ọmọ Yorùbá, kí gbogbo wa pátákà dìde ká gbà wọn. Táwọn tọ́jú bá fi tí ọ̀tẹ̀ gbọ́ ń sìn wọ́n lè ní kí ló tí wọ́n ṣe VN síta, kí ló náà ṣe VN síta. Nígbà tó wọ́n bí kan fún ìdí ọdún kan lé tí ò sí pé bóyá kókó tó yá tó wọn ló ń jẹ mọ́. Àwọn ẹni náà dẹ̀ wà náà dáwọ́ lára owó tó wà lára torí òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ ohun o. Táwọn ìta àbá sọ, a máa fúlọ́jọ́ ká kó sọ òótọ́ ọ̀rọ̀ yẹn, á lè rí bí rédé síwájú Ọlọ́run. Ẹ bá wọn gbé VN ẹ bá wọn gbé lọ síbi tẹ́ máa bá wọn lọ tó máa ti gbọ́rọ̀ wọn o. Tó bá dẹ̀ gbọ́ náà kàn sọ pé kò sí tó kàn tó rán kó ti dá divide àrùn ilé sí wọn láàrin náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ti dá divide àrùn ilé sí wọn, àwọn tó ń dúró de ọkọ̀ ojú omi ọkọ̀ tó wà lónìí nínú kọ̀ńténà ojú wọn ó máa bó. Nǹkan tí gbogbo àbá fẹ́ ṣe pẹ̀lú àwọn èèyàn yìí, gbogbo aláṣàjọ ọ̀rọ̀ wọn ń ṣe, bó tẹ̀ jẹ́ pé àwọn tó ń pè wọ́n síta kò sẹ́nibọ́dì nínú wọn tó sọ wọn kan lórí ọ̀rọ̀ wọn mọ́ sí i, òun kálukú wọn wà níbi tán wà, kò sẹ́nibọ́dì tó mẹ́mẹ́ ṣe anything wọn lórí ọ̀rọ̀ wọn. Ẹ̀yin lè rán wọn ṣẹ́ o, olóyè Sunday Igboho rẹ̀ nìkan kan ṣẹ́, kò ní kán lọ gbàjọba, kò sọ pé kán lọ pàdé kínní, kò sọ pé yàmú àkan, ẹ̀yin lè rán wọn ṣẹ́, ẹ̀yin àtọ́nítìrì ẹjọ́ rán wọn níṣẹ́. Mò ń bọ̀ o. Ìlú akóṣẹ́ ìran wa, ọlọ́run bá wa ṣe o, yóò rọrùn o. Orúkọ tèmi Àlàbí Ògúndèjì, mo wà lára àwọn tó wà ní Agodi ní Ọ̀yọ́ State ní Nàìjíríà. Ẹ dákun gbogbo ọmọ Yorùbá, ẹ gbà wá o. Ìyà ń jẹ wá púpọ̀ jù ní Agodi. Ẹ bá wa sọ fún gbogbo àwọn tọ́rọ̀ kàn, pàápàá jùlọ màmá Mua, pé àwa fẹ́ lọ sí ilé, a fẹ́ gba òmìnira wa, àwọn ẹbí wa, àwọn èèyàn wa, wọ́n ti ń ṣe àfẹ́rí wa, àwa náà ń ṣe àfẹ́rí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìyá, ọ̀pọ̀lọpọ̀ bàbá ló ti kú nílé táwa sì wà ní Agodi ń bí. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló ti bàjẹ́ táwa sì wà lágodi ń bí. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló ti kọ́kọ́, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti ní òdáwà bẹ́ẹ̀ mọ̀. Àwọn tí ìyá dúpẹ́ onítìrì. Gbogbo sọ fún wa ipa máa rí, òun kọ́ là ń rí tàtà àdé Agodi ń bí o. Gbogbo ọmọ Yorùbá ẹ gbà wá o. Ebi ń pa wá, ìyà ń jẹ wá ní ọgbà Agodi tá a wà. Ẹ gbà wá, ẹ bá wa bá màmá Modúpẹ́ọlá Oníṣèlú Abíọ́lá àti gbogbo àwọn tọ́rọ̀ kàn sọ̀rọ̀. Ọ̀wá bí wọn àti bẹ́ẹ̀ jáde, gbogbo wa là ń sọ̀rọ̀ báyìí rẹ̀. Jẹ́ ti gbọ́, gbogbo wọn ni wọ́n ń sọ̀rọ̀. Ìyá Dúpẹ́ Onítìrì ẹ lọ sí wọn lẹ̀ o, ara ẹ̀ náà nìyẹn o. Jẹ́jẹ́ wa la sọ pé a fẹ́ Yorùbá nation, kì í ṣe pé a lọ pè Ìyá Dúpẹ́ Onítìrì. Wọ́n rí ohun tá à ń ṣe ni wọ́n dẹ̀ wá pé àwọn náà nífẹ̀ẹ́ sí, which is pé bọ́dẹ̀ ṣe jẹ́ ìyàwó Abíọ́lá làwọn èèyàn ṣe wọ́n nà wọn. Bìrìbìrì ìdí ọ̀kẹ́ alọ́kọ́ ló ń kígbe jàgùdà olè bí ìyá ìṣe yẹ́ ìpadà ni ẹ pé sẹ́ òun olè bàbá Bánjí Akíntóyè ṣe wọ́n negotiate pẹ̀lú ìjọba wọn ṣe gbá ní ohun tí ò rí bẹ́ẹ̀. Àdàbí àyàfi lẹ́fi máa mórí bọ́, àdàbí àyàfi. Àdàbí àyàfi, àdàbí àyàfi ló kù fún yín. Hello bàbá mi, ẹ káàbọ̀ sórí ètò. Hello, ẹ káàsán. Ẹ káàsán. Mo kí yín ìyá wa. Yes sir. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ra ẹ pé ètò. Ọlọ́run ló ń tò. Ọlọ́run Olódùmarè ó máa fún yín sọ. Àmín àṣẹ bàbá mi. Àmín àṣẹ. Ẹ dẹ̀ ṣe ẹ kú ìṣí níyè gbogbo ìran Yorùbá lápapọ̀. Ẹ ṣeun gan, a dúpẹ́ lọ́wọ́ yín. Olódùmarè ló ná pẹ́. Mo kàn fẹ́ sọ ọ̀rọ̀ bí ẹyọ kan bíi méjì kan fún gbogbo ọmọ Yorùbá tó bá wà létí gbọ́. Gbogbo ayé gbọ́ yín kétékété.
tí èèyàn bá sùn tí bàbá bá sùn Yorùbá ẹ̀yin àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá máa ń sọ pé ẹni tó pirọrọ a kì í jí ẹni tó bá sùn la máa ń jí ṣùgbọ́n ẹni tó bá pirọrọ bẹ́ẹ̀ jí dọ́là ó mọ tí ń ṣe kò fẹ́ dáhùn ni ọmọ Yorùbá tí ń ṣẹlẹ̀ lọ́tún lósì tó bá ní kó kàn àwọn èèyàn pirọrọ ni wọ́n mọ tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ ń bá ọmọ Yorùbá tó bá fi ọwọ́ òsì júwe ilé bàbá rẹ̀ kò sí wàhálà àjòjì tí ó sọ fún pé kì í sọ ọmọ ilé gan wà nítòsí rẹ̀ wọ́n ń pa ọmọ Yorùbá lọ́tún lósì kì í sọdún kìíní kì í sọdún kejì wọ́n ń jí ọmọ Yorùbá gbé ọmọ Yorùbá ní kò kàn wọ́n níyàn ọ̀pọ̀ ló kàn níjọ́ tó bá kan òun fúnra rẹ̀ yóò ké ńgbà tí wọ́n ti ń gbé ẹlòmíì tí wọ́n ti ń pa àwọn kan tó ní kò kàn òun níjọ́ tí wọ́n bá kan òun náà àwọn èèyàn náà ò ní dá lóhùn. kábíyèsí Elédùmarè. ọmọ Yorùbá tó bá ní pé òmìnira Yorùbá kò ṣe pàtàkì sóhun kí Yorùbá ó kúrò nínú ìgbèkùn tó bá ní kó kàn òun níjọ́ tó náà bá bọ́nu páńpẹ́ àwọn tí ń ṣe Yorùbá ríboríbo tó bá jẹ́ pé ẹ̀sìn òní nẹ́ẹ̀tì tó bóyàn lójú tí òjò rírì ó pé bóyá ẹ̀sìn lọ́jọ́ bóyá ẹ̀sìn yọ gbà ṣùgbọ́n tó ṣe pàtàkì sọ̀rọ̀ ẹ̀sìn lèmi bá wá tàbí ni mo fẹ́ sọ ṣùgbọ́n kí ìran Yorùbá má parun torí ìran Yorùbá ti ń wọ inú wọ́n ti ń wo mí lọ báyìí o. ẹni tó bá ní ìran Yorùbá ò tí ì parun bóyá nítorí wọn ò tí ì gbé ọmọ rẹ̀ wọn ò tí ì kọlù wọ kò tí ì kàn ọ́ níjọ́ tí wọ́n bá kẹ́ni tó kàn ó kì í jọ́ náà ẹ̀jẹ̀ gan-an kò ní lè jáde ká tó so mi o. ohun tó ṣe pàtàkì lọ́wọ́ ẹ̀ ni pé ẹni tó bá tún dá mọ̀ràn tàbí tí bá ń sọ̀rọ̀ pé ẹnu Yorùbá kò ẹni gan ni kẹ́ ẹ yẹ̀ wò òun gan ni igi wọ́rọ́kọ́ tí ń da àárín ọmọ Yorùbá rú. torí Yorùbá àwọn àgbà náà ló sọ pé ikú tó ń gbojú gbà ẹni òwe ló ń pa á fún ni o. bàbá wo Ògúndé sọ̀rọ̀ wọ́n kọrin kan ọ̀rọ̀ tó sì jẹ́ kí ó mọ gbomijé lójú gbogbo ọmọ Yorùbá pátápátá ni. orin yẹn wọ́n ti kọ láti 1970 wọ́n ní Yorùbá ronú Yorùbá ò tí ì ronú dòní olónìí. wọ́n ní Yorùbá jókòó sílẹ̀ rẹ́gẹ́dẹ́ wọ́n fọwọ́ lẹ́rán síbẹ̀ Yorùbá ń fọwọ́ lẹ́rán lónìí. ọmọ Yorùbá tó bá sọ lẹ́nu àpòyà tó fi kọ́. bẹ́ẹ̀ni. gbogbo olórí ẹlẹ́sìn náà sì máa ń pòwe pé ẹnbàṣà ọmọ Yorùbá tó sọ lẹ́nu ó fi àpò ìyà kọ́ ni olórí ẹlẹ́sìn náà máa ń sọ. ọmọ Yorùbá tí ò bá wá jókòó kó ronú sáwọn nǹkan yìí níjọ́ wọn bá gbèrú látẹ̀yìn yóò ṣépè fúnjọ́ tó wáyé. ṣùgbọ́n tó ṣe pàtàkì tèmi kàn fẹ́ sọ ni pé Yorùbá ìjàngbara bá ṣe bọ́ kúrò nù ìgbèkùn tá a wà yìí ló ṣe pàtàkì báyìí o. ẹ jẹ́ á ronú okó tó kàn wá tó bá ní ó kàn ọ́ lónìí ó lè lọ kàn ọ́ lọ́la o. ọ̀pọ̀lọpọ̀ ló ti ta létán ti ta gbogbo nǹkan ni wọ́n ń torí pé wọ́n fẹ́ sanwó ajínigbé o.